Ẹ̀yin tèmi Ọlọ́run kó máa ṣàánú wa lórí ọ̀rọ̀ Queen Naomi Ṣílẹ̀kùnọ́lá àti Oriyomi Hamzat o. Kí ló rí lè ṣẹlẹ̀ gan-an? Wetin dey sup? Wòlíì àṣírí ìràwọ̀ tuntun bọ́ta báyìí o. Wọ́n tún ń sọ pé Olúwafìràn kan wọ́n wọ́n fẹ́ ti àgídìgbò ìgbàsgbòsgbà ìgbàsgbò ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀? Ẹ ṣáàjà máa fi àdúrà ran Oriyomi Hamzat lọ́wọ́ because iṣẹ́ rere ni máa yẹn ń ṣe o àti Queen Naomi náà àwọn náà kúkú fẹ́ ṣe nǹkan rere fáwọn ọmọ kékeré níbọ̀ ṣe mọ̀ gbogbo Ọlọ́run ló yé. Ẹjọ́ ẹ drop comment yín ẹ like and share ẹ gbọ́ nǹkan tí wòlíì ní láti sọ. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ dáadáa o. Olúwa sọ fún mi pé mo rí close down ẹ gba láńsẹ̀sì lọ́wọ́ ẹ̀ mo rí close down lórí àgídìgbò radio station èyí tí Alhaji Oriyomi Hamzat èyí tó dá sílẹ̀. Olúwa sọ fún mi pé àwọn ìgbìmọ̀ kan gbìmọ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n ní nípasẹ̀ mímú tí wọ́n mú wọ yìí ẹ máa rí wípé ibi tí wọ́n fẹ́ bá ọ̀rọ̀ yẹn já sí òun ni wípé a fẹ́ close down radio station ẹ̀yẹn number one wọ́n dẹ̀ fẹ́ gba láńsẹ̀nsì ní ọwọ́ Alhaji Oriyomi Hamzat ẹ kọ́ ti fídíò yìí ẹ jẹ́ kó rìn ẹ fún ṣe ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́ ń bọ́ta tẹ́ sọ pé ẹ láìka Alhaji Oriyomi Hamzat irọ́ lẹ pa o ṣàpọ̀ mo ti bọ́ta mo ti ṣe fídíò kan mo ní Alhaji Oriyomi Hamzat òun ló kó bá Queen Naomi torí ọ̀rọ̀ àpótí ẹ̀rí tó tú àwa ò ní sọ̀rọ̀ ká sọ pé kò rí bẹ́ẹ̀ ṣe rí Ọlọ́run ọba kọ́lọ́run tó dáríjì ẹ̀ Ọlọ́run máa kọ́ fẹ́ kó kókó túbá kó jẹ́ kó mọ̀ pé nǹkan tó ṣe iṣẹ́ àní kò dáa ọ̀rọ̀ àpótí ẹ̀rí tí Alhaji Oriyomi Hamzat tó lọ tú tó ní ẹ̀rí tí gbẹ́nu sí màá tó yẹ̀yẹ́ ẹ̀rí Ọlọ́run ní òun náà lòun yẹ̀yẹ́ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run wí pé Alhaji Oriyomi Hamzat ó ti tú Ọlọ́run wò Ọlọ́run ní òun náà dẹ̀ ti ti àwọn ènìyàn láti máa tú wò ṣùgbọ́n mo gbàdúrà lórúkọ Jésù Olúwa kó bá mi tú Alhaji Oriyomi Hamzat kó bá mi tú sílẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká gbàdúrà mo rí close down lórí àgídìgbò rédíò bàbá àṣírí ìràwọ̀ lórúkọ tèmi mi ò sọ eléyìí ò torí bí akéèyàn lè mọ̀ mí èèyàn ti mọ̀ mí wọ́n ti mọ̀ wá ọ̀gá wọn ti mọ̀ wá ìwọ ni kó lọ wá fèèmù fún ara ẹ̀ ṣùgbọ́n Olúwa sọ fún mi wípé kí wọ́n á gbàdúrà dáadáa lórí àgídìgbò radio station àti license tó wà lọ́wọ́ Alhaji Oriyomi Hamzat Olúwa ni wọ́n fẹ́ gbẹ́sẹ̀ lé Alhaji Oriyomi Hamzat pé kò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ àwọn ò gbọ́dọ̀ gbọ́ pé ó broadcast àwọn òdẹ gbọ́dọ̀ gbọ́ pé rédíò station ẹ sọ̀rọ̀ gbọ́ mi dáadáa inú yàrá ẹ̀rí ni mo wà inú yàrá má jẹ̀mú ni mo wà inú yàrá ẹ̀rí ni mo wà èmi kò parọ́ ohun tó Olúwa sọ òun ni mo sọ sọmọ pé Nàìjíríà ẹ máa tún bẹ̀rẹ̀ sí ní kà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 
jẹ́ kó rìn, ẹ jẹ́ ká tú àṣírí wọn kí wọ́n tó parí iṣẹ́ wọn tó. Olúwa ní year 2024 yìí ló fẹ́ parí ẹ̀. In the beginning of year 2025 ẹ kàn máa gbọ́ wípé wọ́n máa wá sọ pé kí á tú ẹ sílẹ̀, ṣùgbọ́n rédíò station yẹn má sọ̀rọ̀ mọ́, láńsẹ̀sì yẹn àgbà. Ọ̀gá ẹ jẹ́ gbàdúrà, ẹ jẹ́ fàdúrà ràn Oriyomi Hamzat àti Queen Naomi, ẹ jẹ́ ká fàdúrà ràn wọ́n lọ́wọ́. Èmi náà gbàdúrà Ọlọ́run á tú wọn sílẹ̀. Fún ìrànlọ́wọ́ tàbí ẹ̀bẹ̀ àdúrà, nọ́mbà tèmi kò yípo padà 08054353629 àbí 08132739550.